Sister Grace ẹ máa wò ó, Ọlọ́run á gbàdúrà yín. Kí ló tẹ̀ kí n fẹ́ kẹ́lòmíì sọ̀rọ̀? Kí ló tẹ̀ máa ń farun wájú papọ̀ mọ́ ti pàkọ́? Did I ever mention Esabod on my chat? Ẹ máa ra ọ̀ràn tí ò ń ṣe ti yín mọ́ra yín. Ó lè rí, ó jẹ gbèsè, orí yín burú bí orí eégún tó ń lé wèrè. Nàìjíríà gan jẹ gbèsè. Àbí mo yọ̀rọ̀ Bọ́sẹ̀ Gòdì sọ lẹ́yìn ọmọ kọlẹ̀ mi ò ń ṣe ọmọ àlè. Ọmọ akínní mi tí mi ò gbúdọ̀ ṣojo. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti gbọ́ bọ́rọ̀ Gòdì ṣe jẹ́ ẹ bọ́ síbí ẹ wá gbọ́. Ìgbà tí mo fẹ́ ra Gòdì lọ́wọ́ Bọ́sẹ̀ Gòdì, ṣé mo fi Lọ́rẹ Martins ṣonídùúró ni? Ṣé mo fi Lọ́rẹ Martins ṣonídùúró? Mi ò fi ṣonídùúró. Àbòsí náà ń pè yẹn, ọ̀tẹ̀ náà ń pè. Mi ò fi Lọ́rẹ Martins, ìyá olówó ogbó tí ń ṣílẹ̀kùn fólè. Mi ò fi ṣonídùúró. Mo rajà lọ́wọ́ ẹ̀. Ìgbà tó gbé Gòdì tó ti kán wá fún mi, mo ní fọ́tò ẹ̀. Mi ò pe Lọ́rẹ Martins pé wá wo nǹkan tí Bọ́sẹ̀ Gòdì tà fún mi. Ẹ wo Sister Eni, mo ń ṣàlàyé ni mi wá bú èbú. Ṣé àwọn kótó bá sọ̀rọ̀ yàn, èèyàn náà Bọ́sẹ̀ wá ṣàlàyé títí ẹ̀. Mi ò ever pe Lọ́rẹ Martins àbí tó máa parọ́. Òun náà sọ lórí chat màmá tó pèsè. Mi ò bá sọ. Tẹ́yìn náà bá ń sọ pé ó yẹ kó máa sá fún mi, Bọ́sẹ̀ Gòdì náà yẹ kó máa sá fún ni. Because ìwọ tó ò ní confidentiality customer ẹ̀ tó ń bẹ rajà. Ọ̀rẹ́ má wọrí mi ò wá búyàn. Mo fẹ́ explain àwọn nǹkan kan ni, kò yé yín. Ẹ̀yin ìwọ tó ò ní confidentiality, ọlá yín báyìí ò lè jẹ́ kí n sọ̀rọ̀. Mi ò dẹ̀ lé ọlá ẹ̀yin tẹ pọ̀ báyìí ni. Kò sí nǹkan táwọn ọmọ ìwé fẹ́ fi mí ṣe. A ti jọ wà nú ẹ̀rí, àmọ́ bóyá ń rò. Ṣé gbogbo ìwèrè tí Ọlábísí àbí kí ló ń jẹ́ yẹn? Mo mẹni tó wà lọ́ndà ẹ̀, mi ń ṣe bébì. Ẹ jẹ́ ká jọ máa fà á bọ̀ díẹ̀díẹ̀. Ẹ má wọrí, ẹ jẹ́ ká jọ máa fà á bọ̀ díẹ̀díẹ̀. Ṣé ó ti yé yín sìn? Tí n bá sọ̀rọ̀, ẹni mò ń sọ̀rọ̀. Ẹ kì í fẹ́ kéèyàn kankan sọ̀rọ̀ ni. Kí ló máa ń ṣe yín gan-an? Mo béèrè ní jẹ́jọ́, kí ló máa ń ṣe yín tẹ́ jẹ́ pé ẹ̀yin lẹ fẹ́ máa jẹ́ champion? Ẹ bá máa rí tán. I want to drag ya, let's drag ya. Kò ní dáa fún yín tẹ́ bá wá drag business mi. Abẹ́ ẹ ṣí èrè. Ṣẹ́yìn ní business tẹ́ ń ṣe ní lórí burúkú níyìn. Wọ́n ń dáwó fẹ́yìn ní náà. Wọ́n fún mi lówó nínú yín. Ẹ ń tọrọ owó kiri ní ń bọ̀ sí ni. Lọ́rẹ Martins ń fún mi lówó oúnjẹ. So kò ní jẹ́ kẹ́ lè sòótọ́ ọ̀rọ̀. Ẹ ti jẹ́ dòdò ẹ lè sọ dòdò. So ọ̀rọ̀ Bọ́sẹ̀ Gòdì tí màmá sọ kí wá sọ. Bí ẹ ń ra góòlù kò sanwó màmá. Ẹ sí ń bẹ̀. Ẹ sí ń gbà tí mo ra góòlù rárá. So Bọ́sẹ̀ Gòdì gan lè rí customer gidi. Nígbà tí mo rajà 14 million lọ́wọ́ ẹ̀ tó wá lọ sọ fún Lọ́rẹ Martins, tí Lọ́rẹ Martins wá sọ lórí chat yín pé ó ti bá mi san 2 million, how will I pay that money back? Owó wo ló tún wá ń béèrè lọ́wọ́ mi? Ẹ̀yin ẹ gbà mí kẹ́. Ẹ gbà mí o. Ẹ gbà mí lọ́wọ́ àwọn pípù yìí o. Ẹ fẹ́ máa tẹ ojú èèyàn mọ́lẹ̀ ní jẹ́ kéèyàn sọ̀rọ̀. Ẹ máa wí tán ó lóun lọ Mẹ́kà, èmi máa kọ́kọ́ lọ Mẹ́kà ni. Ṣàlàjà ò sí láàrin yín tó ń táìpù tó ń búyàn kiri ni. Ṣé yín Mẹ́kà ò sí lára láwọn àbí ká máa dárúkọ wọn? Ẹ ní alájà àbí ẹ ní JP? Ẹ ní prophetess láàrin yín? Ṣé gbádùn? Ṣé wà okay? Torí mi mo bọ́rọ̀ Lọ́rẹ Martins ṣe kàn yín. Lọ́rẹ Martins ló lulẹ̀. Ó bá dóun náà ni a fi ń ṣe yẹ̀yẹ́. A rẹ́rìn-ín. A ṣe gbogbo ẹ̀. Ẹ̀rín lásán ni mò ń rí. Mo dẹ̀ ní Yorùbá pẹ̀lú àbòsí. Okay? Ṣé ẹ̀yin nìkan lẹ wà ń bẹ̀ ni? Ó ṣe wá jẹ́ pé ẹ̀yin lẹ wá gbé tẹ̀bẹ̀ sí ń ṣe update. Ẹ wá bí a kò máa dákẹ́ fún yín. Ó dà pé tí ń ṣe èrè. Màmá náà dẹ tó bá yán ní pé Ìbàdàn sí rẹ̀ gbọ́n ṣe kinní kan. Màmá ní nígbà tí mo ń tajà àwọn support mi. Wípé àwọn support mi pẹ̀lú 1,500, 300 pounds. Of course, èèyàn lè support èèyàn náà tí èèyàn bá fẹ́ ràn yàn. Tí èèyàn bá dẹ̀ rí pé ènìyàn ṣiṣẹ́ takuntakun, èèyàn máa support ènìyàn. Màmá, èmi gómìnà máa ń support yín pẹ̀lú charity. Nígbà tẹ́ ní court case pẹ̀lú ìyá Rosula, ìyá àjò tí kù mo dẹ̀ ṣì ní pépè mo lè gbé jáde. Mo support yín màmá. 300 pounds ni mo dá. Nígbà tẹ́yàn tàbí kẹfẹ́ lọ kóòtù náà, mo tún dá 300 pounds. Ṣé àmọ́ pé ẹ̀yin lè máa ń fẹ́ jẹ́ kí n máa sọ nǹkan tí bá yẹ kí n sọ? Ẹ̀yin lẹ sọ pé ẹ support mi. Èmi náà fẹ́ sọ àwọn ibi tí mo ti support yín.
ṣé wá rí bẹ́ẹ̀ ṣe ń support mi yẹn pẹ̀lú 1,500 mi ń ṣọmọ àpà mi ń ṣọmọ onínàkúnà mi ń ṣọmọ tó rí òpè bẹ́ẹ̀ lèmi náà máa ń kó àwọn pàǹdà yẹn wá fún yín ẹ̀dẹ̀ sì ń wọ̀ wọ́n di ọ̀la bẹ́ẹ̀ ni máa ń kó àwọn pàǹdà yẹn ni máa máa kó wá lóríṣiríṣi yìí tẹ̀sí wọ̀ fi ṣe ṣáàtì lágẹ̀lú pàǹdà mi ni mi ò lè ever bu yín màmá máa ṣàlàyé ni gbogbo tẹ́ ń sọ yẹn kò ń ṣe tèmi gbogbo voice note tẹ́ play yẹn màmá tó bá jẹ́ pé lóòótọ́ bí mo ṣe sọ nígbà tó sọ pé ẹ fẹ́ kó dàbí pé ẹ try o pé ẹ wá ń tọrọ omi ní èmi ò mí ní ẹ̀mí ìró lọ́bẹ̀ ní wíláìlì azim mi ẹ bá rò lọ pé yẹ kí n bọ́ta ẹ wá rí i pé ayé pé méjì o tí n bá kọ́kọ́ bọ́ta náà tí mo ní àmọ́ tí wọ́n máa sọ̀rọ̀ kódà mo tiẹ̀ fún wọn 500,000 ẹ̀yin náà lè máa kọ́kọ́ sọ pé yín tí n ṣe fẹ́ tó lórí burúkú lẹ́nu tó fún lákàntì yín fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ṣé ń gbọ́ nísìn mo dẹ̀ fẹ́ kẹfẹ́ nu ara yín sọ́pọ̀ tẹ̀yin náà rí pé ẹ̀ lè sọ torí tẹ bá sọ lọ́rẹ́ Martins máa bínú lọ ẹ̀yin náà sọ ń sẹ́ni lára owó yín ṣé mo pẹ́ ìlẹ̀ ọkọ̀ sọ pé ẹ fún mi 500 ẹ fún mi 500 lẹ fún mi fún ṣọ́ọ̀bù yín èmi náà sì fún yín 500 nígbà tó ń lù yín jìbìtì ṣe rí i pé tit for tat ni àtijọ́ dáwó padà fúnra wa èmi kọ́ ni mo wá sọ ń ta èyí lẹ wá sọ o tó dáwọn wèrè kan wà nínú gúrùpù yẹn torí wọ́n ti dàrú tó máa sọ pé ẹ máa sọ gẹ́gẹ́ ń ta sìn ẹ̀yin lẹ kọ́kọ́ wá sọ kó dájọ́ tí wàá fẹ́ sọ gan ẹ wá tẹ̀ sí mi lójú ni ǹjẹ́ mo dá yín lóhùn màmá Esabod ǹjẹ́ mo dá yín lóhùn ǹjẹ́ mo dá yín lóhùn tẹ́ wá tẹ̀ sí mi lójú thank you tẹ́ máa ṣe fún mi nígbà tí mo sẹ́ndì 500,000 fún yín ẹ wá bú mi ní ṣáàtì yẹn sì wà o tẹ́ tún ṣépè fún ẹni tó fún mi lákàntì nọ́mbà yín ǹjẹ́ mo wá bú yín gbogbo ẹrù tó ń rà fún yín látọ̀dọ̀ mi àwọn tó nẹrù mo ń dìsọ fún ẹ wá gbẹ́rù yín o torí mi ò ní sẹ́ǹdì ẹ̀ mi ò fẹ́ wàhálà tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n máa ṣe tí n bá tiẹ̀ jẹ́ house girl ṣé kò wá dáa ju pé kí n máa tọrọ bárà lọ ní ìgbégbá bárà déwájú anybody ẹ̀yin má máa pè mí ní time tí bá ń ṣe ṣáàtì kí ló dé mi ì tọrọ bárà déwájú anybody ilé oge tó gé jẹ ẹ lè dá sọ̀rọ̀ èmi àti Lọ́rẹ́ Martins ẹ lè dá sí ikọ́ tó wà lẹ́yìn ẹ̀fà ojú jẹ́jẹ́ kí n fi ṣe yẹ̀yẹ́ tó bá ṣe wù mí òun náà fi mí ṣe yẹ̀yẹ́ ó bú mi ẹ̀ ń sọ̀rọ̀ kándù òun ẹ ṣe dájọ́ màmá nígbà tóun lọ gbéṣẹ́ fún Kanaati ẹ wá ní mo sọ pé ọ̀rọ̀ kándù ò ṣe kándù ó fìgbẹ́ ka kándù ẹ̀yin ò ṣe bá wí pé nǹkan tá a sọ lẹ́ńkùlé báwo ló ṣe dé ta gbangba ṣe bí wọ́n ní voice note tí wọ́n bá play voice note mi wọ́n máa ṣòfò ṣe rí ẹ mọ̀ nǹkan ni mi ì ní time ṣe get mi ì ní time mo fẹ́ jẹ́ tẹ́ ẹ̀ bá wá drag business mi kankan lọ́mọ wọ́n yọ ẹ máa yọ sọnù ni ẹ̀yin olórí burúkú tó ti mọ̀ yín fún pé ọ̀bàyé jẹ́ ni yín kẹ́ máa bá ṣe oníṣẹ́ jẹ́ báwo ni ọ̀rọ̀ Lọ́rẹ́ Martins ṣe kàn yín jàre èèyàn ṣe nǹkan tí ò dáa ẹ wá yí sí pé ńgbà yẹn nígbà tẹ́ máa sọ ńkọ́ ẹni Kwame ń bú màmá ńgbà náà ni Kwame ń bú màmá ńgbà náà ló ṣe lọ fi ó lọ ṣe pẹ́pẹ́ dẹ̀m ṣé ni ló ti ń sanwó fáwọn àwọn bloggers lábẹ́lẹ̀ ni níjọ́ kìíní àná tí a máa ṣe pé gbogbo ọmọ ìwé tó bá fún Jókòtádé lówó báyìí ló ṣe máa rí ṣé kò wá bá mi ni ìpín yẹn òun yára padà tó lóun fún Jókòtádé 100,000 ṣẹ́yìn ọ̀ma kó ṣe lọ fún Jókòtádé náà lówó bó ṣe ń fẹ́ everybody nìyẹn èyí tó wá ń sọ ìwọ tó kọ update ní mọ́ ẹ tó níwọ̀n kúkú pé wọ́n pè mí ni o I was doing my chat mi ò sí nínú ẹgbẹ́ ewé mo kú lọ́dọ̀ Dorcas mo ń ṣe ṣáàtì mi ni mo bá yín bú Kọ́lá wòlíì Kọ́lá ni mo bá yín bú lẹ wá pè mí Lọ́rẹ́ Martins Kúnlé Ọmọlé tó ti ṣaláìsí àti màmá lẹ́gbẹ́ mi sínú gúrùpù yín mi ò tọ́nà mi ò kọ lẹ́tà ẹ understand nǹkan tí mò ń kọ mi ò kọ lẹ́tà kí ni problem yín ẹ máa dominate ayé èèyàn wá wí tán wèrè kan lọ́kọ̀ òun jẹ́ láti orí ẹ ti gbálẹ̀ wàhálà ìwọ́gò ò ní fẹ́ dúró wò tán ó dà pé ò mọ nǹkan tó wà nílẹ̀ fún ẹ máa gbé bọ̀ díẹ̀díẹ̀ báyìí ló máa tó mọ yìí mi ò bẹ̀rù yín o mi ò bẹ̀rù yín rárá ẹ ṣe worst yín
ẹ ṣe worst yín kí lẹ fẹ́ ṣe àti mọ̀ yín fún pé kà ní yín ẹ máa ń ba ayé aláyé jẹ́ ni ẹ ń bọjọ ọlọ́jà jẹ́ ni ẹ ń ba tọmọ ọlọ́mọ jẹ́ ni ẹ máa pe family oní family kiri ẹ máa kọ lẹ́tà káàkiri ni at the end of the day ẹ ti gbàgbé pé ìwọ tó nà ká kan sọ́mọ la kejì ẹ mẹ́sàn-án tó kù tọ̀dọ̀ yín ni ayé yín gan bàjẹ́ ẹ̀jẹ̀rẹ̀ ọmọ ẹ̀jẹ̀rẹ̀ ọkọ ẹ̀jẹ̀rẹ̀ ara yín. So what are you talking about? Ẹ wo ẹ tí ìrè èbúté máa bú o mo tún tọ̀ ọ́ lé yẹn ń kọ́ kódà mo ń dókó ẹgbẹ́ ògiri yẹn ń kọ́ ẹ tí ìrì gbọ́ ẹ̀yin olòṣì ìkà kí ló ń pẹ́pẹ́ yín tí bá bú Lọrẹ Martins mo bu náà nìyẹn tí n bá ń sọ̀rọ̀ ẹ̀ mo sọ náà nìyẹn báwo nìyẹn ṣe kàn yín báwo ló ṣe kàn yín mo béèrè lọ́wọ́ yín ni o á wá jẹ́ pọ́dọ̀ mi ló ṣẹlẹ̀ sí ṣé Lọrẹ Martins ò ní máa jókòó ní máa pèsè orí ṣáàtì màmá lálẹ́ yìí mo béèrè kò ní máa fẹnu ara ẹ̀ wá rọ́ọ̀fù tó wọ́n ti sọ fún yín pé mo yá Ìbàdàn yẹn àbí nígbà tó ń pèsè orí ṣáàtì màmá tí yìí rọ́rọ̀ sọ tí ń ká lòlò èwo nínú yín ló pọ̀ta ló gbèjà èwo nínú yín ló sọ̀rọ̀ gidi lẹ́yìn Bàsúnà nìkan ló mọ bó ṣe ń lọ àti àjọ kí ni problem yìí ẹ ṣe lè sòdodo lẹ́ẹ̀kan ṣoṣo báyìí kẹ́tì ẹ̀ gbọ́ síta kẹ́ sòdodo. I'm not fighting mama mi ò fight Esabod mo ń ṣàlàyé nǹkan tó sọ ni ẹ rí pé nígbà tó máa sọ wọn náà wọ́n fún mi ní £1,000 ṣé mi ò fáwọn ọmọ ìwé ní yẹríǹgì tẹ́ni fún wọn ni màmá njọ́ ẹ fún mi ní £300 ṣé mi ò fún wọn yẹríǹgì ní líìsì wọn sì wà ní Canada tí bá dé Canada máa kà síta gbogbo àwọn tó gbọjà èmi náà dé ti máa fi báàfù kó wá fún yín ní júẹ́rìsì lóríṣiríṣi àǹchẹ̀rì ṣéènì gbogbo ẹ̀ pẹ́ńdáǹtì oníkọ́kọ́rọ́ anítàtàṣe ṣéènì tó tíìkì nǹkan kan ẹ ṣe ń tọ́jú mi ni mo ṣe ń tọ́jú mi ni mo ń tọ́jú yín kò yẹ ẹ́ lẹ̀ síbi kankan èmi ò ń ṣe abara mẹ́rin jẹ́ mi ò ń ṣe tó máa jẹ́ kéèyàn máa ṣoore fóun tí ò ní lè náwó tí n bá náwó sí màmá ẹ̀ ní náwó padà so gbogbo pé fún mi 500,000 nínú ọ̀dẹ̀ ti fún yín padà náà 500,000. mi ò bọ́rọ̀ 2 mílíọ̀nù òun ń ṣe láwá yìí ẹ̀ gbọ́ ni mi ò bọ́rọ̀ ẹ̀ mo ra góòdì lọ́wọ́ Bọ́sẹ̀ góòdì ní bá àgbà láwọn ilé ayé láti ibẹ̀ mi kọ́kọ́ lákọ̀ọ́kọ́ mi kọ́kọ́ nígbẹ̀yìn wọn ṣáà dáwó ra góòlù fún mi èmi mo dáwó mi tí mo títí tí mo fi rà á ó dẹ̀ ló ti bá mi sanwó níta gbangba ló ti sọ tó bá mọ̀ pé ò tí ì sanwó fún Bọ́sẹ̀ góòdì bọ́ọ̀tà kò sọ pé ò sanwó kò fi rà àbúrú tí ì bá fún lówó ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ call me bastard bọ́ síta pé mi ò sanwó fún Bọ́sẹ̀ góòdì o mo fi rà àbú fún ẹni bọ́ọ̀tà máa fún Bọ́sẹ̀ góòdì lówó ẹ̀ ṣùgbọ́n pé o sọ pé o ti sanwó kí wá tówó san láéláé kò lè ṣẹlẹ̀ ọ̀tọ̀ ló sọ pọ́jà pàǹtí ni mo tà fún ẹ ní tí mo lè tà fún ẹ ò rí kó bọ́ọ̀tà mo sì ń ta déyìn mo ń ta ráàgì ẹ wo ẹ kàn máa ẹ báyà ní pé yàn ń jókòó ẹ̀yin ò máa sọ̀rọ̀ sí yàn ẹni tẹ́ ń sọ̀rọ̀ sí òní láti sọ̀rọ̀ sẹ́yìn because ẹ̀yin ghost ni yín tẹ́ bá ní mò ń ta ráàgì ṣé màmá náà ń wọnú ráàgì tí mò ń ta nìyẹn torí mò ń fáwọn náà ń bẹ ẹni mò ń ta ráàgì orí yín ti burú gan o ọmọ sàn ni yín tó ń kókó kó bá yá ẹ tẹ́ bá wá fún mi sọ fún pé this time around má tẹ̀ sí yín lójú mi ò ní fi wọ̀nyí wò mi ò ní listen sí anybody ọkọ mi gan mi ò ní listen sí I don't care what this gonna cost me má tẹ̀ sí yín lójú I will get my freedom I need my freedom let me be kí ló dé mo wá sórí platform yín ni ibi tó bá wù mí mo lè comment sí ẹni mo ń jubilate kiri aṣọ ibi tó bá wù mí mo lè comment sí at my age kẹ́ máa sọ fún mi nǹkan tí mo fẹ́ ṣe ẹ̀yà wèrè ni tẹ́ bá ní mò ń ta ráàgì màmá náà ń wọnú ráàgì yẹn torí mò ń fún wọn nínú ráàgì yẹn tó ń dẹ̀ ń wọ̀ tó ń jẹ wọn olórí burúkú nìyí ìnáyẹn ọmọ òfò tẹ́ kóra yín jọ sínú child I will not stop for you people as you are bringing it on I will come out for you people I will even come out harder olórí burúkú wọ́n sọ pé I will plan pay Awikonko ayé ìyálà jẹ́ òmìnira tó bá lọ sanwó fún Awikonko àwọn tẹ́ ẹ sanwó fún Awikonko nígbà tí náà tó wọ́n ti kú ni ṣé kí n máa ka wọn yẹ àwọn tẹ́ ti fún Awikonko kó Awikonko bú ṣé kí n káyé wọn kú wọn parẹ́ máyé wọn kọ̀ntínú ayé wọn lónìí
tó bá ẹ̀ṣẹ̀ wá lọ fáyín kò ní owó ní tèmi ṣé tèmi làkọ́kọ́ àbí mi ló máa jẹ́ gbẹ̀yìn ẹ̀yin táyé ẹ̀yin ti bàjẹ́ ẹ̀yin tó yẹ pé ẹ̀rí dùnú ọ̀sán ẹ̀ ṣe update àárọ̀ ẹ̀ ṣe ìrọ̀lẹ́ ẹ̀ ṣe òru ẹ̀ ṣe orí platform máa rìn kiri báyìí bí ìgbóná ẹ̀yin olórí burúkú ayé yín ò ní túmọ̀ ayé yín ò ní túmọ̀ náà ayé yín ò ní túmọ̀. tí n bá jówó PS kò sí tó kàn yàrá yáàyàn kankan bẹ̀ mímú ní PS èbí PS ń bá mi sùn àbí kí ló wá kàn wọ́n bẹ́ẹ̀ ó ń sanwó òbò nìyẹn báwo nìyẹn ṣe kàn yàrá yá anybody ṣé PS ló kọ̀ǹpléènì fún wọn ni yín ò ń ṣòwò wọn PS ò jẹ́ kí n ṣọmọ ewé àṣọ báwo nìyẹn ṣe kàn wọ́n mo jówó Farida gan pàápàá tí wọ́n fi yẹn kún ni mo jí owó Farida wọ́n fi yẹn kún ni mi ṣáà ti fi Farida lẹ̀ ẹjọ́ tí bá jí owó PS mi mú gbé PS rẹ̀ mi mú ní PS mo lè jí owó ẹ̀ báwo nìyẹn ṣe kùn yá ńlá kùyà láyà wọn níjọ́ kìíní náà ní adókù ẹ̀ lẹ́yìn ọ̀nà àjówó ẹ̀ ni èyí kọ́ la ti ń gbọ́ yẹn àbí kò yé yín a lè mi ta kí lè fẹ́ sọ fún mi ẹ ti lọ gbé kinní kò ṣe yín rà eyín mi rèé o òun ni eyín mi rèé ikùn rèé ẹ rí pé mi wọ nǹkan kan mi wọ brush ẹ ti rí mo fẹ́ kẹ́ crop kùn ó lè èmi dá fún yín tẹ̀ bá lè fi crop pa mí láàárọ̀ la òfò ló máa jẹ́ titi yín ó ní ó yá ó ní cropping ó yẹ crop ẹ̀ ẹ̀yin olórí burúkú táyé yín ò ta sánsán ẹ ṣe gbójú yín jáde tó bá fẹ́ support màmá Esabod ìyá Esabod lè fẹ́ support ayé yín ò dá pé kẹ́ gbójú yín síta ni ẹ máa kó sínú iṣẹ́ ò nínú iṣẹ́ lè kan lè máa ti máa bá yé àwọn èèyàn jẹ ẹ ní dúró wò tán this time around ẹ ní dúró wò tán ẹ ní dúró wò tán ẹ wò torí ẹ mo ṣe bọ́ta mo tún rù di bọ́ta ó ní kẹ́lẹ́ rí nǹkan crop ṣẹ́ ti rí ẹ̀yin olóṣì nípa ayé yín ò dùn ayé yín ò dùn ayé yín ò dùn ìbànújẹ́ ló wà ní ayé yín ẹ̀rí dùnú tẹ bá rí dùnú sí ẹni máa ṣe rádaràdà kiri ẹni máa ṣe rádaràdà tó bá ti sọ̀rọ̀ ẹnìkan ẹ ti mú wọn kí ló kẹ́ mi pẹ̀lú titi yín kí ló kẹ́ mi pẹ̀lú titi yín mo ń ṣe update mo lè ṣe ní update tó bá wù mí platform mi ní tí bá sọ pé èèyàn Yorùbá pẹ̀lú abòsí ṣé mo kọ pé ìyá Esabod pẹ̀lú abòsí àbí wèrè ni o if you want mama to come for me let her come for me ní ìbẹ̀rù ènìyàn kankan Ọlọ́run ọba ni mo bẹ̀rù ẹ máa ní you made lágbájá ìwọ jẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ìgbà tẹ́mi ń jà fún yín bó lẹ́wà ìgbà tẹ́mi forí gbé pè ń bó lẹ́wà ìgbà tó ń ṣépè fáwọn ọmọ tèmi ń bó lẹ́wà ẹ ó dùn mo sì sí pariwo mi fẹ́ kó wọ̀n mìíràn. àbí mo kọ lẹ́tà pé mo wá yàn pé kán wá gbà mí báwo náà ṣe sọ wọn náà dà wọn kọ́ ni mo wà ṣé mo kọ lẹ́tà ni àbí jẹ́jẹ́ mi kọ́ ni mo jókòó mo rí group EWE Nation lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ́ ni àbí kò ń ṣàwọn náà wá pè mí àbí kò ń ṣàwọn náà wá pè mí àwọn náà wá pè mí náà wọ́n dẹ̀ rí pé ọmọ tó ń ẹ̀ta tó gbó ohun mi gbó débi pé illiterate màmá aláṣàbí mo ti ẹ̀gbọ́n náà sọ pé ṣé yẹ kẹ́ fi illiterate ṣe second in command ìgbà míì ìwé kan náà fi ń ṣe ohun ní gbogbo àwọn òrì tó kó sínú ṣẹ́ẹ̀lì yẹn wọ́n lè lọ fèsì wọ́n lè gbáyà wọn sáde kọ́ gbójú wọn jáde wọ́n tó bẹ́ẹ̀ wọ́n bí ìyá wọn dá ìpè wọn kọ́kọ́ gbójú wọn jáde tó bá bí ìyá láyà wọn dá wọn ò ní lè gbójú wọn torí wọn ò ṣe é rí àwa rè àwa gbójú wo apá wa rè ṣé ti rí gbogbo ẹ̀ lágbéjáde no filter ojú wa ni àgbé filter sí àgbé filter sí ẹ wá màmá rẹ jẹ aláìmoore aláìṣe kinní kan aláìṣègbà aláìṣèkọ̀ọ́ bá ṣàfùn gbà fún múrílé ni gbà fún gbàdá lóko ọmọ oko tó bá fẹ́ jẹ búrẹ́dì ó máa ń fi ṣìrán kọṣẹ́ sílé èmi dá mi síwájú mò ń tẹ̀lẹ̀ tútù ni orí yín ti dàrú kí ni mo sọ tí bá bú lọ rẹ Martins báwo ló ṣe kàn yálà yakú yálà yá yín mo béèrè lọ́wọ́ yín ni ìgbà tí lọ rẹ Martins ń bú mi bolẹ̀ wà níbo lẹ́yìn wà ìgbà tó lọ sanwó fún blọ́gà 4 ló sanwó fún ó tún lọ pe àbúrò mi ní Maryland ó ní kó wá bá wọn bú ìyá Ìbàdàn ẹni kó ṣépè sí
ẹ wá sí wípé ẹni mi ò kí ń dárí jiyàn, ẹni she doesn't have forgiving spirit. Nígbà tó ń ṣe gbogbo yẹn ẹ̀yin ò ṣe pé kẹ́ sọ fún pé màmá kò yẹ kẹ́ ṣerú nǹkan báyìí. Ọ̀rẹ́ yín ẹni ẹ wá lọ gbé blogger bíi 4 jáde, ẹ tún wá lọ pé DKY. Ẹ pé àbẹ́ pé olófo tó ń bínú ológo nìyí, kí lẹ dẹ̀ tí rí. Ẹ answer, we will drag our business. Tẹ́ ẹ bá drag business mi kò ní yẹ yín ní kankan. Ẹ drag ẹ bring it on. This time around mi ò ní spare anybody. Ẹ tẹ̀ sí mi lójú, màá tẹ̀ sí yín lójú. Ẹ tẹ̀ sí mi lójú, màá tẹ̀ sí yín lójú, mi ò ní fi wọ̀n yín wò. Òun náà ni Bísí, yes, òun náà ni. Òun ni. Àwọn bèrè burúkú tó wà nínú iṣẹ́ ọ̀tẹ́ ní nǹkan tẹ́ máa ṣe kékeré máa táìpù lọ kẹ́ máa ṣe pàpàpàpà kí ló dé ẹ̀dẹ̀ sọ pé ọmọ yìí illiterate ní ó dọ̀tí ikùn ẹ̀ tóbi oníkun àgbè alájà vindictive ẹ̀dẹ̀ ń rí update ṣe fún ẹni tí ò bá wà relevant mi ò kí ń dá wọn lóhùn, mi ò kí ń dá sọ̀rọ̀ wọn, máa wò wọ́n máa fi ewu di tí mi kọ́ wọn wà relevant. Ṣé báyìí náà sọ ẹni ṣẹ́jú bú mi ń jẹta pé mi sọ̀rọ̀, mi ò lè sọ̀rọ̀, mi nídìí ẹ̀. Mi nídìí ẹ̀, ẹ kó ṣì súnmọ́ òun, leave me alone. Ẹ ṣayé yín náà, àwa ẹgbà mi kẹ́kọ̀ọ́rẹ́ máa làwọn pípù yìí o. Ẹ tiẹ̀ máa ń fira yín pé nǹkan kan ṣá. You guys are nothing. Ẹ ní nǹkan kan, alábòsí ni yín, olóòórùn ni yín. Tí màmá Esabod bá ń ṣe birthday tó bá fún ara wọn gbowó birthday wọn, èlò lẹ̀ ń dá. Ẹ ní kọ́pọ̀ tẹ́ fi ń ṣe ra yín rẹ̀, ní kọ́pọ̀ tẹ́ ń dá. Ẹ ti ṣí èrè ni. Ta ló dáwó fún mi nínú yín? Ẹ mú pépà yín jáde náà. Wèrè kan ti ẹ̀ ń sọ torí pé màmá ò celebrate ẹ̀, torí pé àwọn ọmọ ewé ò celebrate ẹ̀, ojú yín fọ́ọ̀nì abẹ́ ẹ̀dí lójú ẹ̀ lè rí nǹkan rẹ̀ mọ́ ni. Wo bó ṣe celebrate me all over the world ń ta lẹ́yìn. Àwọn ọmọ mi gan tún ṣe nǹkan tó gáyàtà this time around. Kí ló dé? Ẹ má pa mí fáwọn ọmọ mi o. Mi ìbá ti yín wá sórí Facebook jẹ́jẹ́ mi mo ra àjókòó mi tí n bá ṣe update mo ṣe nìyẹn. Ẹ kó ṣì lọ, ẹ kó ṣì lọ, ẹ súnmọ́ wájú ẹjọ́. Ìkan ti ẹ̀sán ìgbà tí ò ráwọn ọmọ ewé kọ́ parajà mọ́ àwọn ọmọ ewé ti jápa. Wèrè ń ṣe yín, wèrè ń ṣe yín. Yíyú ẹkùn tó jókòó tí bá dákẹ́ mò ń respect àwọn èèyàn ni. Mò ń respect àwọn èèyàn ni náà. Ṣé èmi lè máa kọ́kọ́ ṣe fún ni? Èmi lè máa kọ́kọ́ pa yí ẹ̀jẹ̀, bí èmi lè máa kọ́kọ́ bọ́jẹ ẹ̀jẹ̀. Ẹ kóra yín lẹ́yìn tẹ́ ń kọ́ kíní jọ, ẹ kóra yín lọ. Ẹ kóra yín lọ. Kí ni problem yín? Ẹ gbọ́dọ̀ rí pé èèyàn fẹ́ sọ̀rọ̀. Tí bá ṣe update fún Lore Martins ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ́nà. Nígbà tó lọ sanwó fún blogger 4 iṣẹ́ wà ń bẹ̀. Àbí mi ò mọ̀ àbí tó pé mo ṣe bẹ́ẹ̀ pé mi ò gbọ́. Àwọn ò kí ń ta sí èèyàn kéékèèké. Ẹ máa bá bọ̀. Ṣé you get? Mo ti ẹ̀ ń gbọ́dọ̀ ṣe kí Lore Martins give it to her this time around. Lore Martins give it to her. Lore Martins give it to me. Me go give it to her. Ibi tẹ́ máa give it to her dé. Ó máa lọ padà máa rẹ́ǹtì èèyàn ni. Èmi mo dẹ̀ máa sọ̀rọ̀, ó máa lọ máa rẹ́ǹtì àwọn èèyàn. Tó máa lọ fárí kéńké. Èèyàn mẹ́rin lẹ ti sanwó fún. Owó òfò lẹ́ni. Owó ìbànújẹ́, owó dààmú. Owó tẹ́ fi máa ṣòṣì. Owó tẹ́ fi ń ba ayé èèyàn jẹ́. Nǹkan tẹ́ ní lọ́wọ́ nìyẹn. Ẹ̀rẹ́ ni táyé ẹ̀ ò dáa. Ẹ̀rẹ́ ni tó sunkún pé bí ń pa àwọn kẹfọ́ owó yẹn ràn wọ́n lọ́wọ́. Owó kẹ lọ gbé léwì jáde. Òkòtó léwì. Òkètò akéwì. Kíní kan akéwì. Owó tẹ́ ní nìyẹn tẹ́ máa ń san tẹ́ mọ̀ rẹ́rìn. Ǹjẹ́ tẹ́ tí ń ṣe náà orí burúkú lẹ̀ ń bá ka. Èmi ò rí ilé ọkọ̀ gbé nù yín. Ìmí inú yín bẹ́ ṣe jọ́mọdé tó ẹ̀rọ ni fẹ́ yín. Ayé yín kàn farabalẹ̀ bàjẹ́. Ẹ mọ̀ bí mo sọ fún yín pé ẹ bá ṣe ń gbé wá ni mo máa fún yín jẹ. Ẹ bá ṣe ń gbé wá ni mo máa fún yín jẹ lẹ́yìn pé kẹ́ dúró lórí ilé nìyí. Ní bá ṣe update. Ó ń tú ẹ̀fẹ́ẹ̀lì. Mo kọ orúkọ Esabod sínú ṣéètì mi. Àbí mo kọ màmá. Kí ló dé tó jẹ́ para yín máa ń gbóná tó bá yẹn lára yá Ìbàdàn gbóná? Kí ló jẹ́ kí n jẹ́ kọ́rọ̀ kọjá lára yín? Ṣé ẹ̀yà wèrè? Ṣé ẹ̀yin lẹni Facebook ni? Ẹ̀yin ni Mark ni? Ṣé ẹ̀yin ni Mark Zuckerberg ni?
ẹ fẹ́ máa control lórí Facebook nǹkan tí èèyàn bá kọ sórí platform èmi mo ní platform mi. I own that page. Nobody opened that page for me. Bí iṣẹ́ jẹ́ illiterate fún ara mi mo open original Ìbàdàn. Ẹ kó ṣì lọ. Bye bye to rádaràda. Ẹ wá ṣe. Ṣé mo rí yín pé celebrate ṣá? Ìkan tí wọ́n sọ màmá go celebrate ọ̀dẹ̀ ni ẹ. Esabod wá comment. Mo ní screenshot comment wọn lọ́wọ́ òpònú orí ẹ̀ ò pé. Ọ̀dẹ̀ yín tẹ́ lè gbọ́n tẹ́ máa fi kú. Ẹ lè gbọ́n tẹ́ máa fi kú. Màmá wá kọ́mẹ́ǹtì wọ́n ṣàdúrà pàápàá screenshot ẹ̀ wà ó gbà bó dáhùn ẹ kó ṣì lọ. I will be on my name. Ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ ń jẹ́ ìṣù of Bọ̀dé Thomas ẹ rí pọ́lọ́ ń fi gbígbá yín lẹ́nu tó bá jẹ́nu igbó kan ni mo lọ gba ṣọ́ọ̀bù sí ẹ máa ní àwẹ̀rẹ̀ olórí burúkú ẹ̀rí mi tẹ́lẹ̀ inú ìgbọ́lẹ̀ ẹ̀rọ tẹ́ pé kò dùnú gba ṣọ́ọ̀bù sí fẹ́ ṣe máa ṣẹni yàmàyàmá nìyẹn ẹ lè jẹ́ tán ẹ rí pé Bọ̀dé Thomas ó gáyàtà ó gbẹnu tán ó gáyàtà ó báyàtà ó gbẹnu tán èmi ò ro nǹkan tí màmá rò pé mo sọ pé káwọn wá ṣe mo ní màmá mo tiẹ̀ jẹ́rìí yín pé ẹ máa sọ pé Ìyá Ìbàdàn mi ní kẹ́ lọ ṣe ṣó mi ní kẹ́ bọ́ta mo ní mo mọ̀ kẹ́ máa bọ́ta máa ní àwọn ọmọ mi ní Ìyá Ìbàdàn mi ẹ̀bẹ̀ ní bọ́dì sọ that is it. Ìjọ tí wọ́n kọ́ ti ṣáàtì yẹn wá fún mi báyìí mo kàn fọwọ́ lẹ́rán báyìí mi tẹ́ ń bú mi ń bẹ̀ 9 mẹ́wàá mi nídìí owó ẹ inú owó tí o tán fún mi inú owó tí mo fún ẹ ló dá padà olórí burúkú idiot lẹni tó fún ẹ ní àkáǹtì Nàìjíríà àkáǹtì mi màmá tẹ́yìn bá rí pé idiot lẹni tó fún mi kí ló tẹ̀ fi wá sọ pé yá àkáǹtì nọ́mbà ẹ̀dá kẹ̀ẹ́dáwó yẹn padà bínú tèmi ṣe rí pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí ẹlẹ́dàá yín dẹ̀ wà ń bẹ̀ tí bá pé ń jọ ẹ̀ mo ṣẹ̀dé láti Mẹ́kà ni mi ò ní jù bẹ́ẹ̀ tó bá jẹ́ pé owó ká 2 million mọ́ mi lọ́bi ṣe máa fún yín nìyẹn màmá but mo dúpẹ́ fọlọ́run tọ́lọ́run jẹ́ kó ọlọ́run lóyìn láti jẹ́ pé thank you tẹ́ máa sọ ni pé kẹ́ wá tẹ̀sí mi lójú èmi náà gbọ́n ọmọ ọgbọ́n ni mí 500,000 yín tẹ̀ ń pariwo pé ẹ fún mi nígbà tí mo bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù mi náà ti dá padà fún yín èmi náà ti dá padà fún yín ṣe àpá ilẹ̀ máa ń ka ìrègùn fún mi tí bá wá sọ tèmi àwọn wèrè tẹ́ kó sábẹ́ wọ́n máa ní ẹ̀rí bó ṣe ń ṣe ìrègùn nígbà tẹ́ bá ń sọ yẹn tán wá ń ṣe yéè aláìmoore adúrú nǹkan tí màmá ṣe fún ẹwà adúrú nǹkan tó ṣe fún aláìmoore ló tí wọ́n ṣe bá wọn ò ní sọ pé màmá ẹ má sọ bẹ́ẹ̀ ọmọ yín ni ẹjọ́ ń fúnra yín ní nǹkan ni màmá èmi náà ń fún yín ní nǹkan èmi náà fún yín ní nǹkan bẹ́ ṣe ń dáwó fún mi ni mò ń dáwó fún yín èmi ò yín bọ́ọ̀sì kọ́sítọ́mù àwọn rí láyé kò sí ẹni tí mo pè rí ṣe rí voice note tó wá play yẹn mo mọ̀ kó máa ṣẹlẹ̀ Ìyá Ìbàdàn please last one Esabod say you always inbox our customer to beg am sorry if don't say this one I won't be able to sleep tonight. Èmi ò ever bẹ̀yẹn kankan rí o kó bá mi bẹ màmá kò lẹ́fà kò lè ṣẹlẹ̀ torí pé èèyàn kì í ṣe Ọlọ́run láyé èyí tó ti ṣẹlẹ̀ láti February tọkọ mi dá sí gbogbo èèyàn dá sí tó di pé gbogbo sórí Facebook èmi ò ever bá yín mi ìbẹ̀ yín rí mi ìdẹ̀ pé yín ìgbà táwọn èèyàn kan push mi pé kí n pè mo sọ fún wọn pé láyé torí mo mọ̀ pé irú ọjọ́ èní bẹ́ẹ̀ ó ń bọ̀. Bọ̀dé Thomas Bọ̀dé Thomas ó gáyàtà nínú ayé kò kéré rárá nínú ìgboro ayé súnmọ́ mi láìlà sí láwà ó kọjá ajáná Bọ̀dé Thomas ó kọjá mo rí nǹkan fìrí so tá a bá rírin ká sọ pé a rírin ọmọlúàbí lè mi gbogbo yín tẹ̀ǹkẹ́ ẹlẹ́yìn bíréèkì mo ní gbogbo èpè tẹ̀ ń ṣe mo kàn fi yín rẹ́rìn mi ṣùgbọ́n kẹ́ máa control ayé mi mo fẹ́ gba freedom mi ni ẹ lè control ayé mi you can't tell me what to do on social media and you can never tell me any platform I'm not enemy of anybody nobody is my enemy nobody is my enemy I don't have no enemy I don't have enemy mi ò dẹ̀ bẹ̀yìn rí màmá tí eléyìí tí mo dẹ̀ sọ tọrọ owó àwọn tó dẹ̀ sún mi débẹ̀ náà màá sì sọ fún màá níṣẹ́ ti rí
àwọn náà tẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní bú mi náà ṣe àwọn dẹ̀ làwọn sún Ìyá Ìbàdàn, àwọn dẹ̀ làwọn sún Ìyá Ìbàdàn. Ṣùgbọ́n inú mi dùn pé mo san 500,000 yẹn torí kò bá tún wà lára àpótẹ́ máa tún sọ lálẹ́ yìí. Ṣùgbọ́n inú mi dùn pé mo sọ 500,000 yẹn fún yín. Mo ṣe ẹ̀dẹ́ ní ṣe bí August 4 ni mo dé láti ìlú Mẹ́kà. Ẹ wo August tí mo fún yín lówó. So kẹ́lẹ̀ mọ̀ pé èmi ò bá yín jàjà díjú, mi ò bá yín jàjà pé kẹjì sí kòtò, mi ò fò bọ́ tàbí ti Lọ́rẹ́ Martins màmá, mi ò wá fi yín ṣe yẹ̀yẹ́ ńjọ́ yẹn nígbà tí wọ́n gba yín ní Turkey. Mo pè yín ni torí mo sympathize, mo rí pé eléyìí pọ̀ $60,000 tí n bá ní jù bẹ́ẹ̀ lọ́jọ́ tí mo fẹ́ send owó sí yín màmá bí ṣe máa send ènìyàn tó bá jẹ́ pé Lọ́rẹ́ Martins náà gbá báyẹn màá tún gbàlù máa jó. Ẹ jẹ́ kó rí yín pé ẹ lè mú ti màmá wọ̀ kó lè dùn, ìyẹn ò kàn mí. Ẹ lè mú ti màmá wọ̀ kẹ́yà èèyàn kan kò lè bá èèyàn kankan jẹ́, kò sí anybody tó jọ́ lọ́run. Tí n bá ti ṣàbòsí yín, gbogbo ẹni tó bá dẹ̀ ń dalẹ̀ ilẹ̀ á dà, gbogbo ẹ̀dá tó ń gbóúnjẹ lẹ́nu ọmọlàkejì ẹ̀ ilẹ̀ á mú, gbogbo ẹ̀dá tó wà ní kọ̀rọ̀ tó wò ó pé yes lágbájá yìí torí ọ̀rọ̀ yìí ò ṣe é sọ, òun lè bá ti lágbájá jẹ́sẹ́, iṣẹ́ tẹ̀ ń gbé fẹ́ má gbé fún mọ́, ilẹ̀ á yọ̀ ní ti máa sọ nìyẹn kó máa já oníkálukú jẹ́. EPS bá dẹ̀ ṣe kí ni tí PS bá dẹ̀ gbòye tí bá dẹ̀ lọ jí owó PS èmi mo ní PS ọmọ nìkan náà lèmi àti yẹ Àwórì kan náà nìwà àti bàbá àti Àwórì láwa wà àwa méjìlá ní ọ̀rọ̀ bẹ̀yìn ò ṣe é dá sí ṣé bẹ́ẹ̀ sọ pé ó ń dó mi kí ló tí mi lè jí owó olóko mi ṣé bó lóko mi mẹ́ dandan ni kí n jí owó olóko mi náà nígbà tó rí mi ò burú. So ẹ fi ti PS sílẹ̀, ẹ jọ̀ọ́ ẹ fi ti PS sílẹ̀, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Èmi wá nǹkan tẹ́yìn ò lè ṣe ẹ lè sympathize irú ẹ̀ pẹ̀lú ọ̀tá tèmi tó bá jẹ́ pọ̀tá mi ló wọ orú páńpẹ́ yẹn ẹ ní lè sympathize. Ẹ máa fi kọrin ní pé ẹni tó bá bú mi mo ti sọ pé ó máa lulẹ̀, mo ti sọ pé ayé ẹ máa bàjẹ́, mo ti sọ pé kò ní rógolo. Màmá èmi ò ṣe bẹ́ẹ̀ fún yín o, èmi ò ṣe bẹ́ẹ̀ fún yín o. Èmi wá fún yín ló mo tún sọ̀rọ̀ tútù, ẹ̀yin lẹ tún gbọ́rọ̀ Facebook mo dẹ̀ ní màmá ẹ má bínú, èmi kọ́ ni mo gbọ́rọ̀ ọmọ yín wá síta. Mo ní mo tiẹ̀ jẹ́rìn, èmi sì bùbẹ́ pé ẹ fẹ́ràn ọmọ ẹ̀nẹ̀ yín tí mo sọ yín ò pọ̀ jù. Èmi ò wá bẹ̀ yín pé ẹ bóyá mo wá bẹ̀ pé ẹ jẹ gbà mí sínú ìwé láéláé, gbà mí sínú ìwé báwo torí kíni. Ẹ dákun o, ẹni tó bá lóun bá mi bẹ̀bẹ̀ pé kẹ gbà mí sínú kò ní ṣoríire. Èmi ò dẹ̀ lọ rán anybody pé kó bá mi bẹ̀ yín láyé. Ìyẹn tún dó di ó dayé àtúnwá. Èmi gangan aláṣẹ Gold Nation ni, ó ní Panda Nation tí gbogbo yín náà dẹ̀ ń wọ̀. Màmá ẹ̀yin náà ń bá mi wọ panda mi láàárọ̀ lọ́sàn lálẹ́ ń bá mi wọ̀, everyday ẹ̀ ń wọ̀. Àná òde yẹ sì bá mi wọ panda nínú panda yarin ni mi, panda yìí ni ẹ bá mi wọ̀. So kí wá ló dé tẹ̀mí jẹ́ ń gbádùn ní ìdẹ̀ dárúkọ yín. Mo dẹ̀ ń ṣe ṣáàtì mo dẹ̀ ń kọ́ sí ẹ má wàá bú Esabod mi báyìí, ẹ má bú yẹ Esabod lórí platform mi bí ṣe ń sọ nìyẹn, gbogbo ayé ló ń gbọ́. Àdíjà Tọ́lárin iwájú mo ń bọ̀, mo fẹ́ wo nǹkan tó kọ ni you can't sleep ìrọ́pọ̀. Ok ṣé kìnní lẹ̀ ń bá wí. Ọmọlára Adédoyin, where did I shade Mama Esabod in my first chat, in my update? Where did I shade her? Can you please bring it out? Kí ló tẹ máa ń sọ̀rọ̀ báyìí? Ẹ má igi sọ pé ẹ ń sọ̀rọ̀ bí òpònú. In my update tí mo ṣe mi tí gbé kúrò mi delete anything. Níbo ni mo ti shade Esabod? Níbo ni mo ti shade ẹ? Go and bring the proof. Kí ló tara yín máa ń gbóná tí ló tẹ̀ kí n rorí. Mo ní Yorùbá pẹ̀lú àbòsí, èèyàn ń dáwó, òun sanwó fún èèyàn. Mo ní ẹ wá ń ba páàchì ẹ̀. Ṣé mo dárúkọ yẹ Esabod ń bẹ̀? Níbo ni mo ti wá ṣèdí wọn? Tẹ wá gbàgbòrò ayé tẹ̀lé bílí pé tẹ bá ti ṣe update máa dákẹ́ wèrè kan ti ẹ̀ gbọ́ta. Táwọn bá máa fi fún ẹjẹ lẹ́ẹ̀mejì, wọ́n máa sunkún ni. Ìyá yín arọ́rùn ẹ̀kún, bàbá ńlá kù bàbá yín arójú gbé. Àní ìgbé tèmi mo ti jùlẹ̀ sí Mẹ́kà.
ẹkún kíkorò ti bá Mẹ́kà tí ó ti ṣe kíni ó ti boko àṣetánì lọ. Ẹjọ́ ẹ fi mí lọ́rùn sílẹ̀. Tí n bá bú Lorraine Martins mo bú náà nìyẹn. It takes two to tango. Ẹ mọ ohun tó pa wá pọ̀ ni. Kí ni problem ayé yín? Kí ni problem ló dẹ̀ lẹ́ ń pa o? Tóun náà bá ta sí àgèrè lọ́la ká ní pọ́rọ̀ tí wà nílẹ̀ ká ní mi ò dá sí mo ráńwò yìí. Àti máa rẹ̀ ń tẹ́ mọ̀ ṣe update o. Àti máa rẹ̀ ń tẹ́ mọ̀ ṣe update o. My record to play náà mo ti sọ yẹn. Record to play náà ni mo ti sọ yẹn. Ipe àwọn ni mo pè wọ́n pé mo bá wọn sympathize pẹ̀lú nígbà tán lù wọ́n jìbìtì. Mo dẹ̀ kí wọn tán. Wọ́n dẹ̀ ní mo bú ọmọ àwọn. Mo ní mi ò bú ọmọ wọn. Mo dẹ̀ ní mo fẹ́ fún wọn ló. Mo ní ṣáà náà lè donate mà. Mo dẹ̀ ní wọ́n ní rárá kó tó dáhùn ò fẹ́ wàhálà. Wọ́n sì pé ní rárá mo ní mo tiẹ̀ jẹ́rìí. Ẹ máa sọ pé ọmọ mi ní Ìbàdàn kíní kan I love her. Ṣé yẹn wá ní kíni? Ṣé yẹn wá ní kíni? Kí ló dé tí màmá ò ṣe lè mójú kúrò lọ́rọ̀ èmi àti wọ́n ṣe jẹ́ kémi àti Lorraine Martins. The first time wọ́n side Lorraine Martins. The second time yìí wọ́n side Lorraine Martins. Èmi ò gbowó fún wọn tó Lorraine Martins lè máa gbé £20,000 fún wọn kó máa fún wọn £10,000. But ìyẹn ò ní kéèyàn bá jẹ dòdò kò ní kéèyàn má sọ dòdò. Ìyẹn ò ní pé kéèyàn má sọ tòótọ́. Ìyẹn ò ní kéèyàn má sọ tòótọ́. Ìyẹn ò ní kéèyàn má sọ tòótọ́ torí pé kéèyàn má torí owó máa tán èèyàn ló máa kù. Ẹ̀sùn òtítọ́ ẹ̀sùn òdodo. Mi ò wá fowó bẹ̀yìn. Mi ò bẹ̀yìn. Mi náà mọ̀ dá 500,000 yín tẹ fún mi níjọ́ ṣọ́ọ̀bù yín. Ìgbà tẹ́ bá dẹ̀ fẹ́ mi ní nǹkan. Ìta gbangba lèmi máa ti ń sọ. Ni máa ti kúnlẹ̀ ẹsẹ̀ méjì máa dúpẹ́ lọ́wọ́ yín màmá. Èmi náà máa ń kó jewelry sí ẹmọ yìí tí mo fi ń gbé jewelry sí ẹrù tí n bá gbé wá fún yín lásán. Ìgbà tí mo wà Nàìjíríà yìí tí n bá gbẹ́rù fún yín 68,000 78,000 bí mo ṣe ń fi gbé pẹ̀lú DHL nìyẹn. Ṣé àpẹyìn lẹ́ ń kà fún mi lálẹ́ ẹ fún mi 500,000 ẹ fún mi £500 gbogbo yẹn wá sẹ ṣé àwọn tí ẹ lè jèrè rẹ lára ẹ ní the pepper is too much olórí burúkú ló pọ̀ jù nínú yín èwo ló lè jèrè rẹ lára ẹ nínú yín kẹ́ tó lọ sí fake profile tẹ́ máa fi bú ìyá yín náà padà irọ́ lẹ máa ń pa fake life ni fake life irọ́ lẹ máa ń pa. Tí bá bú Lorraine Martins mo bú nìyẹn tó bá jẹ́ pé tọ̀dọ̀ mi ni bọ́ọ̀lù yí sí tó kàn mí. Ká má parọ́ ká má jalè mo lè kò sí nǹkan tó nígbà tí wọ́n accuse mi pé mo bú ọmọ àwọn mo gbọ́rọ̀ àwọn lèmi ẹ má bínú mà ẹ má bínú yẹn ti kọjá ẹ jọ̀ọ́ ṣé ìyẹn wá jẹ́ kí nìyẹn. Kí nìyẹn wá jẹ́ ìyẹn wá jẹ́ pé mo lọ kúnlẹ̀ pé ẹjọ́ mo wá yẹn lẹ̀bẹ̀ jẹ bá mi bẹ̀bẹ̀ o èmi ò yẹn lẹ̀bẹ̀ sí anybody mi ò yẹn lẹ̀ níjọ́ tẹ̀lé ń bá mi sọ̀rọ̀ yé mi pẹ̀lú àwọn èèyàn lájọ wà kí wá ló adé. Sísítà mi kò kò káyé ní kọ́nà tí ń gbé wọ́n gbé pátá síta gan wọ́n gbé gbogbo ẹ̀ síta kò káyé olórí burúkú ni wọ́n ayé wọn ti bàjẹ́ àwọn tí wọ́n ní ìyá tí wọ́n ní bàbá àwọn tó rí burúkú ń tẹ̀lé àwọn tó yẹ pé wọ́n lè sùn àwọn tí wọ́n lè sùn ní sọ fún yín mo á ń sọ̀rọ̀ ní lálẹ́ yìí ni ẹ má jẹ wòtòwòtò aláìtàlá ẹ jẹ wòtòwòtò ẹ jẹ Lorraine Martins gan jẹ ẹ jẹ spastard tí wọ́n bá a máa wá tẹ̀ síra wa lójú ni kí ni mo sọ fún yín ẹ tí lọ wẹrun àti bèbí ẹ lọ fẹ́ léwì lówó ẹ lọ fẹ́ léwì lówó ẹ léwì bí mẹ́jọ ni kẹ́ gbé jáde tó bá di lọ́la Lorraine Martins olówó ogbó ó lọ káwọn spíkà oríṣiríṣi kó lọ rẹ́ǹtì bí tó bá ti máa ń kó wọn jáde kẹ́ wá kó fọ́tò ẹ̀yin olóṣì olórí burúkú aláìníṣẹ́ alárédè onírádàràdà tó bá ní kẹ́ dáwó fún ìyá tẹ́ ń pariwo yìí náà ẹ̀ ń rówó dá kọ́ bọ̀ ẹ̀ kí n rí dá
ìtìjú lẹ fi dáwọ́ 2 years ago birthday tó kọjá ẹ ń rí owó dá alábòsí nìyín onísọkúsọ nìyín ìmí inú yín àmọ́ yín fẹ́ profile yín ó fẹ́ tó 20 wá wí tán ni tẹ́lẹ̀ pé àmì ẹ̀wí ètẹ̀yẹ bí ètì ẹ̀ ń jẹ́ birthday wèrè ní ó fẹ́ mọ àwọn tó wá sínú WhatsApp mi àbí mi ìsọ́lọ̀ online tí wọ́n lè wá síta ẹ ti ya wèrè ẹ máa jẹ́ ṣégeyà lọ́wọ́ mi ní kí lẹ́yìn gan ní tẹ́fẹ́ sọ àti ẹ̀rí wèrè kan ní ẹni láńlọ́ọ̀dù ẹ̀ kan tó ń gbé lọ́dọ̀ ẹ̀ ṣẹ́rí pé ti ya wèrè tó di mí ẹ̀bà ọ̀tà ìmọ̀ láńlọ́ọ̀dù wèrè tí mo ní ìgbàlẹ́ lọ́wọ́ ọkùnrin rí táyé yín ti bàjẹ́ mi ìdẹ̀gbàlẹ́ lọ́wọ́ nàìjíríà rí orí yín ti burú ẹ ṣáà láìkì àràbù ń gbẹ̀jẹ̀ ẹ bá ń lé níná kẹ́ má ṣàràbù yẹn ẹ bá ń lé ni ọ̀rọ̀ yín ò lè jọ mí lójú èèyàn kan tó ń gbé lọ́dẹ̀ tó gbalé lọ́wọ́ ẹ̀ ní Calgary wàhálà mi ìran yín ẹ sún síwájú ẹ kó ṣì lọ ẹ ń rí kéèyàn kankan dìde báyìí ẹ rí kéèyàn kankan dìde báyìí inú mi máa bí ǹjẹ́ ò léde the campaign ǹjẹ́ ò léde tó ti bẹ̀rẹ̀ sí ń tẹ̀kí ní olórí burúkú nìyẹn ẹ̀ ń fẹ́ kí àkókò gàgàrà yín ẹ̀ ń fẹ́ kẹ́ lómi nǹkan kí ló dé kí ló ṣe yín kó tiẹ̀ wá rí bẹ́ẹ̀ ni pé update ẹ̀tọ́ yín kò ju pé ẹ̀jẹ̀ filẹ̀ ara ló ń ta ẹ wá bẹ̀rẹ̀ sí ìkan tí ẹ ṣe update 30 láàrin 1 hour mo kàn bẹ̀rẹ̀ sí rẹ́rìn ni pé ẹ ti ya wèrè ẹ ti rí pé ẹ ti sínwín ẹ jẹ́ má plug ẹ̀yin mọ́ mi o èmi kọ́ ni Sọjí tí mo gbàṣírí Lọ́rẹ́ Martins títa o ẹ lọ plug ẹ̀yin mọ́ Sọjí o àbẹ́bí ni Kwame tí mo ṣe ṣáàtì fún ni ṣé bí ẹ lọ bẹ̀bẹ̀ ni ẹ tún lọ bẹ̀bẹ̀ náà ẹ lè dúró sórí ẹ̀bẹ̀ ẹ tún sì lọ ń bu wọn ẹ tún lọ ń kọ́mẹ́ǹtì lórí ẹlòmíì ẹ jọ̀ọ́ o ẹ lọ kẹyìn mọ́ Sọjí ẹ má wàá plug ẹ̀yin mọ́ mi ẹni àlèmúlà ń lẹ́dìí mọ́ ẹ̀yin lórí burúkú somebody olóòórùn alákìísà onídọ̀tí ẹ̀yin játijàti nǹkan tẹ̀sán wọn ti sáré yí ó ń ṣèdí màmá nínú update tí mo ṣe mi tí gbé kúrò ẹ lọ mú bí tí mo ti ṣèdí màmá wa wèrè níyín ẹ lọ mú bí tí mo ti ṣèdí Esabod wa ẹ lọ mú bí tí mo ti ṣèdí Esabod jáde ń bẹ̀ ẹ̀yin náà lè máa lọ máa tan ọwọ́ náà wọ wàhálà lè máa lọ tan náà wọ èébú lè máa tan náà wọ bìlísì ẹ máa fọ́ fa gbogbo ẹ̀ wá nulẹ̀ bẹ́ẹ̀ ó ti pẹ́ tẹ́ ti fẹ́ bẹ́ mi jà èbí mi ni máa ń wò yín ràn ẹ ti sáré jáde talẹ̀ tí ìbàjá ta ló wà lọ́dọ̀ yín tẹ́ tí ìbàjá bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ kiri yẹrí pé mi wọ nǹkan kan lálẹ́ ẹ bá fẹ́ crop pa wàhálà ìtàláì kí ni mo sọ fún yín wàhálà ẹ̀ tí máa fún jẹ ni máa fún jẹ mi ò ní dẹ́yìn ṣáwọn lóhùn ẹ̀yin ọmọ ọ̀dọ̀ ẹ̀yin sáfàǹtì ẹ̀yin tẹ̀lé mi ká lọ tó máa dà yín lọ báyìí má tún padà dà yín lọ báyìí ẹ̀yin lórí burúkú ẹ̀yin màálùú ẹ̀yin ewúrẹ́ tó máa dà yín lọ báyìí má tún dà yín padà wá báyìí ni anywhere náà ń dà yín sí ẹ̀yin tó rí yín ò ná gbòòrò tó yẹ pé gbòòrìkò lórí yín ná ẹ kó ṣì lọ ẹ jẹ́ kí n lọ sùn fẹ́lẹ́ dá mi 6 to 3 jàre ẹ jọ I love everybody ẹ jẹ́ já lọ sùn ẹ fẹ́ gba wòtòwòtò ni ẹ gbà ara rí tán ẹ lọ sí kán níwájú kábà ó ní epilepsy gbé ẹ̀rùn ẹ sọ pé olórí burúkú ẹ̀yin olólè tún wé mọ́kà jọ nù abẹ́yìn lẹ́dáwó mọ́kà fún mi àná ọlọ́run fọ̀rọ̀ mi jọ ọlọ́run fi ọ̀rọ̀ mi jọ yín lójú ó ń pa yín lẹ́nu mọ́ ó nà yín ní pàṣán ọlọ́run nà yín ní pàṣán ṣẹ́yìn lẹ́dáwó mẹ́kà fún mi ni mo béèrè ní ẹni gbèsè bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé lẹ́yìn ìgbà tí mo jẹ gbèsè yẹn gan ni mo tún lọ mẹ́kà mo tún kóyàn méjì dání ó dùn yín gan o ojú yín o ẹ rí glory yẹn gbà ó ta yín lára ojú yín dẹ̀ báyìí lẹ máa fi rí etí yín lẹ máa fi gbọ́ ẹ tí ì rí nǹkan kan ẹ̀yin ìkà ẹ̀yin ìkà gbogbo yín tẹ́ bá mọ̀ pé fẹ́ support ìyá ẹ ṣe gbé fún chelsea yín jáde ẹ ṣe gbé fún chelsea yín kẹ bọ́ síta kẹ máa ṣe ṣáàtì ẹ bá ti rí ọmọ ọlọ́mọ náà ń pè lábẹ́gúndé
tó ti máa gbójú èsì tá a máa ṣe ṣáàtì fún yín ẹ̀rí ẹ ti bẹ̀rẹ̀ sí ní bú ìtẹ́ pè ní ẹ̀pàgbóyè mi kánà ṣe bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní bú lẹ́mìí sí pórí òpè ó ń ṣọ̀rọ̀ sọ ó ń ṣe alẹ́ máa ṣe bí wèrè ẹ máa ń ṣe bí wèrè pọ́sà fúndà ló sọ bẹ́ẹ̀ ó lé ẹ máa ń ṣe bí wèrè máa ń ṣe bí wèrè ní ewúrẹ́ ní ẹ gbọ́rọ̀ nítorí bá ti ní kẹ kúrò báyìí ẹ tún para lọ síbẹ̀ ni irọ́ èyí tẹ́ pé ojoojúmọ́ lẹ̀ ń kó èbú jẹ ẹ jọ ẹ já wa lọ Mẹ́kà ká lọ Mẹ́kà Mẹ̀dínà ẹ jojúmọ́ lẹ máa ń kó èbú yín jẹ ẹ bá ti lọ báyìí ẹ tún dá padà báyìí ẹ tún dá gìrìgìrì ẹ tún dá padà ìjẹkújẹ ò jẹ ọgbọ́n ìjẹkújẹ yìí náà ni ẹ jẹ́ yẹn lẹ́sùn ẹ lọ sùn jọ dọ̀la ẹ jọ gbogbo tẹ́ ń pariwo àyájà níbi kéékèèké ẹ bá ń béèrè lọ́wọ́ yín lọ́wọ́ ara yín ṣáláàjẹ́ ò sí inú gúrúùpù yín ṣáláàjì ò sí ń bẹ ṣáláàjá ò sí ń bẹ kí ló ń ṣe inú fúrákàsì tó ọ̀bà sí ń bẹ ṣé jp ò sí ń bẹ prophetess kí ló ń wá nídìí fúrákàsì orí yín ti burú bí eré eégún tó ń léwèrè ẹ wá máa kà wọ́n fún un nígbà mo gbégbá bá bí àwọn àdọ́dọ̀ yín ni èmi ò ń ṣàwọn tẹ máa sọ pé ẹ fún nígbà bẹ́ẹ̀ ṣe ń fún mi ni mò ń fún yín padà give and take lọ̀rọ̀ ilé ayé tèmi yémi ṣe ń ṣe ilé ayé mi ni bẹ́ẹ̀ ṣe ń fún mi ni mò ń fún yín padà ẹni tí ẹ kọ́ sá fún ẹ ọ ní èèyàn kan láàyè ń fàyè sùn wọ́n lẹ́fun Lọ́rẹ́ Martin ṣẹ́ni tó yẹ kọ́ dúró dé lòun àbó òun ò sọ̀rọ̀ kò máa san ó wá san ó sọ pé yàrá wá sọ pé ó sọ pé òun wá fọwọ́ lẹ́rán bá bí mo ṣe ń sọ pé wá dákẹ́ káyé yín ó dàárọ̀ jàre good night everybody I love you.